àwọn tí fi wá sí gbàlá o àlèwú làmọ́ kò wá ọ̀ sàtúrọ̀ hàmì yá he. mélòó ọpọlọ tí fi wá sí gbàlá o àlèwú làmọ́ kò wá ọ̀ sàtúrọ̀ hàmì yá he. afa sọ̀rọ̀ òjòkú ọlọ́run jẹ́rìí ẹ̀ ni aya alukura ní gangan ti bẹ̀rẹ̀ mi jẹ́ iná mọ́ yàṣà aláha mi ìbàdìyẹ mi ìbàdìyẹ kò lámọ́ hù ọ́ àwọn tí wọ́n páyọ̀ wọn lọ́hún nẹ́rìsì tó ń dá làwọn afáhó ní mímọ́ àwọn múrìṣì jùlọ ṣẹ̀kẹ̀rẹ̀ ò ṣe fọpálò àtẹ̀gùn ò ṣe fọwọ́ mú ọ ò ṣe kan lábùkù ẹ jẹ́ ká máa pọ́n wọn lé. bàbá Muyideen ní Bello Àdámọ́láwà àyàtà ṣe é bí bàbá bá ṣe wá sí wọn kì í wojú òwú ṣe rárá wọn á fòdodo fọ̀rọ̀ mọ́ àrọ̀rọ̀ máa mọ́ sílá pẹ́tẹ́pẹ́tẹ́ ní wá sí bàbá ẹni tábà tún bẹ́ẹ̀ ṣe àwí kọ̀ọ̀kan lójú ọlọ́run ajá ní mò ń ké sí. àwa ìṣó làwọn àgbẹ̀rẹ̀ ọmọkùnrin lọ́wọ́ bàbá lámú ní kún ṣe ìyàmọ́dá bàbá alájàgbé sọmọ́ra tún mú mi ní èkó nítorí ìdàwó fílàní bàbá alájàgbé kọ́ lọ má ṣe ìjẹ owó bí bàbá bá ṣe wá síbi òyìn ni ó sì máa dùn mọ́ ẹ. wọ́n bá akọ̀lẹ́ta sí ilé aṣọ pé kò rí sí i. mo jẹ́ ṣe ìyá mi mo bẹ̀rẹ̀ ọlọ́run. kọ́lọ́ lọ́ra ẹ̀mí ẹ̀ bẹ̀mí ẹ bá wà lánìrètí pa lè lówó bẹ̀mí bá wà lánìrètí pa lè kọ́lé bẹ̀mí bá wà lánìrètí pa lè bímọ ká ṣègbéyàwó ká kó mọ̀ jáde ṣèṣílé ká tún ṣọjọ́ bí nílé ayé o ẹ̀mí ni. ó ti ṣe iná àlà rẹ̀ mú jù. wọ́n ní yóò tún máa ṣe mí sí i tọdún tó bá ò ní bá ẹni kò tó tabalẹ̀ ni tó sọ pé wọ́n ò ní ṣọdún ó ní kò ní ṣoṣọ débi tó tiẹ̀ máa ṣoṣù kò lẹ̀ ní ṣoṣù débi tó tiẹ̀ máa ṣọdún gbogbo àbá táwọn ọ̀tá bá ń dá ìṣàlá ò wá padà foríko. ìpọ̀pọ̀. Yétúndé mi Yétúndé bébí mi Yétúndé mo péré mi ní sàkẹ́kà mọ́ òun mi Yétúndé yìí Yétúyà Yétì mi Yétúndé mi Yétúndé ò ṣe àyàtà rẹ̀ mú lukú mọ́ lò gángan. kí ló fẹ́ níjó ìjó ọpẹ́ ìjó ọpẹ́ ìdáná bọ́sítà fẹsẹ̀ rajò. ẹni bá pọ́n wálé ọlọ́run kó bá wà pọ́n wọn lé ẹni bínú Àlàó ó tàn ra ìjẹ ní kókó nìkan òun ó kọ lọ́hùn ọ̀wọ́ àríbánijẹ ẹ̀kọ́ wa òkú yẹ wọn rárá. tó fẹ́ lé ẹ bá sọ fún wọn wá sáré gan èrè lẹ́sẹ̀ wọn èrè. àjíkí 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 àjíkó àjíkí àjíkó àjíkí àjíkó àjíkí. Àrẹ̀mú ló lé lọ́dún kan lóní adúpẹ́. Lukumanu happy birthday ọ̀pọ̀dún láyé ń fi. màmá yọ láyé mọ́ rẹ̀ ló fi mọ́ pẹ́ wá o. àdàbà lórí ìjìnlẹ̀ o màmá yẹ ká dúpẹ́. Àjíkí ló lé lọ́dún kan lóní adúpẹ́ o. Àrẹ̀mú happy birthday ọ̀pọ̀dún láyé. Oriyomi dúpẹ́ fún Sunday o. Àlékún mo fẹ́ kí tún lè máa gbọ́ pé ayọ̀ títí láéláé. mi ò màmá yọ láyé mọ́ rẹ̀ mo fi mo mọ́ mọ̀ pé wá ọ̀dà tó láàrò jinlẹ̀ o màmá yẹ ká dúpẹ́. Oriyomi dúpẹ́ fún Sunday àlékún ló fẹ́ kí tún lè máa gbọ́ pé ayọ̀ títí láéláé. Àlìyájí Sunday pé nítorí Sunday ẹ jẹ́ ká làlùjọ orin yẹn ẹni tí ológun wà lọ́lọ́run. ẹni ayé fẹ́ ni àṣekò mọ̀. ẹni tí yóò lọ tẹ àwòwá rẹ ẹni tí kì í ṣe pé a máa súré o wẹ́ni tí yóò ra bó sì yà lọ́dún mímọ́. mi máa ṣe ìjẹ́ òkú jígí mi máa ṣe ìjẹ́ fọlọ́ńdàkùn máa rìn mí ní òwò ọmọ láṣọ mi máa ṣe ìjẹ́ òkú. àtùpà mi máa ṣe ìjẹ́ òkú jíjí mi máa ṣe ìjẹ́ fọlọ́ńdàkùn máa rìn mí ní òwò ọmọ láṣọ mi máa ṣe ìjẹ́ òkú. àtùpà mi máa ṣe ìjẹ́ kókú àtùpà mi máa ṣe ìjẹ́ òkú.
di nira fún bó bá ṣe ń bí látún máa tutọ́ irun wa máa bá mẹ́lòmí lórí ẹlòmí ò ní wọ́n nílé ìwòsàn tí ó fi bímọ ẹkú ọ̀rọ̀ ọmọ ẹ̀wọ̀n lọ́kàfọ́lá bóyún nítorí ìlera ọmọ ní ẹlòmí ò lè ṣe kó má jẹ dòdò tó bá ti lóyún wá ní kó má jẹ nítorí ọ̀kà orí ọmọ kò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ jù ṣohun tóhun wá ní kọ́mọ má gbòmí parí ó sì ní kàkà ojú ọmọ hádà kò jẹ́ ìkúlẹ̀ ẹtikẹ́ni ọmọ á máa mú wọn fi wọn sílẹ̀ má sọ pọ́ ọmọ wọn ń palẹ̀ mọ́ lọ́wọ́ wọ́n bá ṣe ń rẹ̀ jẹ̀ wọ́n máa lómi ra wọ́n bá ṣe ń rẹ̀ jẹ̀ wọ́n máa lómi ra kò ìtàkùkù tọmọ fẹ́ wáyé àwọn yẹn náà pè lálàmú sílẹ̀ ọmọ mi kò gbọ́ ọjọ́ kú ọmọ mi kò gbọ́ ọjọ́ kú ó bẹ̀rẹ̀ dà mí sọ́yọ́ o ọmọ mi kò gbọ́ ọjọ́ kú ó bẹ̀rẹ̀ dà mí sọ́yọ́ o ọmọ mi kò gbọ́ ọjọ́ kú àwọn ọmọ tó fi ń pè mí ọmọ mi kò gbọ́ ọjọ́ kú látòrí àkọ́bí débi tó dé. خلاص على ديني عاشوا وفي تزبط إذا جن ليل ما تراهم بنومة بهيللة والدم تهمي تزهر وبينهم تاج المعارف شيخنا أديب تكي قامع للذي طغوا فذاك الحقيقي فذاك الحقيقي فذاك الحقيقي قيد كل علم والهجاء فطول إلهي أمره للذين نوى أيا كعبة القصاد يا ملجأ الورى لقد خست علما وفق ما ألو أتوا وقوة إذا يا سالبيان مبينين لرشاد عباد وتنوير بلدة متى ما الناس كل منيام أدام الله دولة للحقيقي الله أدام الله دولة للحقيقي بسم الله الإلهي بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على ترجمان لسان الكدم صلى الله عليه وسلم النور الساري الصراط المستقيم صلى الله عليه وسلم سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل وسلم عليه وعلى آله آمين وأصحابه آمين وأزواجه آمين وأنصاره آمين وسريته وإخوانه من النبيين آمين والصديقين والشهداء والصالحين آمين ومن اتبعهم من الأولين والآخرين آمين اللهم اجعل صلاتنا عليه مفتاحا آمين وافتح لنا بها حجاب الإقبال يا رب العالمين آمين آمين يا مجيب الدعوات آمين. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillahi. ìwọ máa wí sínú máìkì ká mọ iye èèyàn tí òun náà kó ọpẹ́ wá sí àyè yìí.
adúpẹ́ fún Ọlọ́run àwa tá wà ń bí pọ̀ ju ohun tó jáde yẹn kódà bí èèyàn bá wà nínú ẹni tí kò rí nǹkan kan tọ́ka sí tó lè mú dúpẹ́ tí ó bá lè sọ́pọ́ọ̀tì ọpẹ́ Alhaji wa Chief Lukman Bangboye tó bá lè sọ́pọ́ọ̀tì ọpẹ́ wọn tó náà bá wọn dúpẹ́ gbogbo yìí tí wọ́n náà ń retí tó fẹ́ fi dúpẹ́ ìwọ náà rí sọ pé alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. mo tọrọ ìkẹ́ ìgẹ̀ fún aṣíwájú ayé àti ọ̀run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Olúwa kí ó bá wa kí ànábì kó gẹ ànábì. àmín. gbogbo àwọn ará ilé rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn sọ̀hábà àwọn tábìín Olúwa kó lè kún kẹ́ ogun lápapọ̀. rabbana gifiri lana wal ikhwanina alladina sabaquna bil imani wala taj'al fi qulubina ghillan lil ladina amanu rabbana innaka ra'ufur rahim. lẹ́yìn tí wọ́n gbogbo àwọn àfáà tí Olúwa ní kí a rí oríire ṣe ní ọ̀dọ̀ wọn. Bangboye ẹ̀yin la rí kí púpọ̀ wípé Olúwa ò jẹ́ kẹ́ ṣayé wá níjọ́ tí yàn bá ti ṣe òbí ní yóò ṣayé lò. wa kullu nasi narifuna kiya. tí yàn bá wáyé ìrìn àjò ayé tá a fẹ́ rìn tó bá jẹ́ 100% ni níjọ́ tí yàn bá ti níyà tó dáa wọ́n ti bá rìn 60-40 lókù tó fẹ́ rìn. wa kullu nasi narifuna kiya. níjọ́ tí àwọn tí wọn ò níyà rẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ ìrìn àjò ayé tiwọn láti bí 1-60 lẹ́ni tó bá níyà rẹ̀ ó ti bẹ̀rẹ̀ tiẹ̀. wa kullu nasi narifuna kiya. ó ní gbogbo ènìyàn tẹ́ ẹ bá rí láyé bàbá àjí kí ọ̀rọ̀ yín ò gbọ́dọ̀ má rí báyìí nítorí pé gbogbo ẹni tẹ́ ẹ bá rí láyé yìí tán bá sọ pé ẹni yìí dáa tán bá sọ pé ẹni yìí mọ́ tán bá sọ pé ẹni yìí wúlò tán bá sọ pé ẹni yìí yáyé ó ní sáàkàlà. fasakala asilu ma'adinu naqaw fasakala asilu ma'adinu naqaw. ó ní nítorí ẹkẹ tracy lára ẹ̀ náà ni pé sáàkàlà asilu ìpìlẹ̀ ẹni yẹn dáa ló jẹ́ kẹ́ni yẹn náà dáa tí ìpìlẹ̀ bá ti bàjẹ́ ẹ tuntun ò ní dáa. fasakala asilu ma'adinu naqaw. kódà tẹ́ ẹ bá sọ fún wa pé ìyá tó bí yín dáa ṣe rí ìgbésí ayé ọmọ kọ̀ọ̀kan yóò máa ju irú ìyá tó bí. sakala asilu ma'adinu naqaw fasakala asilu ma'adinu naqaw. torí wípé omi tí ń bọ̀ láti sánmọ̀ ẹ rí i pé kò sómi dúdú ń sánmọ̀ bẹ́ẹ̀ ni kò sí pupa ń bẹ̀ funfun ní gbogbo omi tí ń bọ̀ láti sánmọ̀ irú ilẹ̀ tó bá rọ̀ sí òun ní àwọ̀ tó máa mú jáde. Allah. sakala asilu. kò sọ́mọ tí ò dáa ní bàràdì ọkùnrin. sakala asilu. inú àpòlùkù kẹ́ obìnrin lọ́mọ tí ìyá tó fẹ́ yà. sakala asilu. tó fi jẹ́ pé njọ́ tí àwọn bá fẹ́ rìnrìn àjò ayé tó bá fẹ́ balance àfikún obìnrin fẹ́. fasakala asilu ma'adinu naqaw fasakala asilu ma'adinu naqaw. ẹ rí i pé alukur'ani yanjú oníwàlí bá aládùn tọ́ iyì bu yakaruju nabatuhu bí isini rabbi waladi abusa la yakaruju illa nakida kazalika nusarrifu le aya tilikomi yatafakkarun likomi yashkurun walibaladu tayyibu yakaruju nabatu bí isini rabbi waladi abusa la yakaruju illa nakida kazalika nusarrifu le aya tilikomi yashkurun. Olúwa ni ó máa mú díẹ̀ díẹ̀ kí n lè tètè lọ́wọ́. walibaladu tayyibu. Olúwa ní ilẹ̀ tẹ́ bá rí Alhaji wa Chief Lukman mo fẹ́ kẹ́ ẹ máa wò mí. Olúwa ní walibaladu tayyibu. ilẹ̀ tẹ́ bá
tó bá jẹ́ ilẹ̀ tó dáa tó jẹ́ ilẹ̀ ọlọ́ràá tí wọn ò tí ì róṣá. yakaruju nabatu bi'izni rabbi. irúgbìn tó hù tí wọ́n bá tì bọnú ilẹ̀ yẹn irúgbìn yẹn á hù jáde kódà tí wọ́n bá bomi sí yóò hù bọ́n bá bomi sí yóò hù pẹ̀lú ìyọ̀ǹda ọba tó ní torí pé ilẹ̀ yẹn dáa. waladi abusa. ṣùgbọ́n ilẹ̀ tí wọ́n ti ro tó jẹ́ aṣálẹ̀. la yakaruju illa nakida. irúgbìn téèyàn bá rí bó ṣe lè hùn kí irúgbìn yẹn dáa tó téèyàn bá ti bọ ilẹ̀ tílẹ̀ yẹn bá ti jẹ́ aṣálẹ̀ ó wéèsì irúgbìn yẹn nítorí pé kò ní hù ó ní láyà àrùjù. láyà àrùjù. option méjì ni nínú kó jẹ́ pé bí èèyàn ṣe tì í bọlẹ̀ yẹn yóò dẹ̀ jóná síbẹ̀ ó ní tàbí kó jẹ́ pé yóò hù nígbà tó bá fẹ́ hù. ìlànà kìdá. ó jẹ́ pé paru-paru tí ò wúlò ní ó hù jáde mẹ́. kazalika. no sorry. kazalika nusọ̀rì fúlẹ̀ àyà tìlíkọ̀ mi yashkurun. ọ̀rọ̀ tó bá tó ni wá ń sọ yẹn òwe ní ń pa kí ni tí ń sọ wálé baládùn tọ̀ yìí bù tuntun mú. wálé baládùn tọ̀ yìí bù. olúwa ní obìnrin tó bá jóbìnrin rẹ̀ òun la fi wé ilẹ̀. yàkàrújù. ó ní tóbìnrin bá ti dáa tó wúlò lọ́dọ̀ ọkọ tó wúlò lọ́dọ̀ ẹbí ó wúlò lọ́dọ̀ àwọn èèyàn kò jàǹbá àmọ́nà ọkọ rẹ̀. yàkàrújù nàbàtù. ó ní irúgbìn tí wọ́n bá gbìn sára ẹ̀ tí ń jẹ́ ọmọ tó fẹ́ jáde lára ó ní yàkàrújù. bísí rọ́bì. ọmọ yẹn á wúlò yóò ṣe fi ṣe fáàrí láwùjọ ọmọ yẹn á dèèyàn kódà tí wọn ò bá rówó fi tọ́ yóò dẹ̀ dèèyàn. La ilaha illallah. kódà kí wọ́n má rówó fi tọ́. yàkàrújù nàbàtù bísí rọ́bì. ó ní àmọ́ wàlẹ́dì habusa. wàlẹ́dì abusa. obìnrin ibú tí èé gbọ́ràn sọkọ lẹ́nu. wàlẹ́dì abusa. obìnrin ibú tí ń jàǹbá àmọ́nà ọkọ ẹ̀. wàlẹ́dì abusa. obìnrin ibú tó yẹ pé ọkọ rẹ̀ nìkan ló fẹ́ kò fẹ́ bí. wàlẹ́dì abusa. obìnrin tó fọkọ tí ò fẹ́ ọ̀rẹ́ rẹ̀. wàlẹ́dì abusa. irú obìnrin bẹ́ẹ̀ ó ní láyà. láyà kárùjù ìlà nàkìdá. báwọn bá kẹ́ irú obìnrin bẹ́ẹ̀ kò ní fún un lọ́mọ. láyà kárùjù. ìkẹ́ni fóbìnrin torí pé tó bá bí iná tẹ́lẹ̀ wàhálà ní òbí. láyà kárùjù ìlà nàkìdá. àìbímọ obìnrin mi olúwa fi kẹ́ ẹni torí ìwà tó wà lọ́wọ́ ẹ̀ tó bá bí wòlíbísà ọmọ ní òbí. la ilaha illallah. láyà kárùjù. nínú kó má bí tàbí tó bá fẹ́ bí ìlà nákìdá. láyà kárùjù ìlà nàkìdá. ọmọ yọnu ọmọ wàhálà. ìlà nàkìdá. táwọn èèyàn máa sọ yìí pé ó ti ẹtú rí. ìlà nàkìdá. àwọn ọmọ tí bá ń bọ̀ táwọn èèyàn máa palẹ̀ mọ́. ìlà nàkìdá. ọ̀sẹ̀ kan ò ní dé kí wọ́n máa lọ gbà ń police station. ìlà nàkìdá. àwọn ọmọ tí wọ́n sọ yìí pé orúkọ ẹbí yìí tí wọ́n bíùdì látijọ́ yìí tó dáa ìgbà ó dórí tiẹ̀ ló bàjẹ́. láyà kàrújù ìlà nàkìdá. olúwa ní kàdálíkà nùsọ̀rì fúnlẹ̀ àyà tìlíkọ̀ omi yẹ̀ṣùkùrùn. olúwa ní tí mo wí yìí olúwa ní mo fẹ́ pàkíyèsí ẹni tó bá rí ìyá rẹ̀ bí kó lè mọ báwo láti dúpẹ́. líkọ́ omi. màá gbọ́ nítorí wípé àwọn àdúrà kan wà tó ti léètì àdúrà ọlọ́run jẹ́ ẹ̀rẹ́ ni rẹ̀ bí mi àdúrà tí ó lè gbà ní. La ilaha illallah. ẹni tó fẹ́ bí ẹyẹn ló ti bí ẹ ayé ẹlòmíì ti dàrú tó jẹ́ pé àwọn tí wọ́n bí inú ọba ayé ẹ̀jẹ̀ kalẹ̀. La ilaha illallah. especially ìyá láfi mọ̀ wípé ọba tó ní wá a máa wo àwọ̀ àmọ́sọ́jọ́ kan mo ní àwọ̀ omi ò yàtọ̀ láti sánmọ̀ irú ilẹ̀ tí omi bá rọ̀ sí tó bá rọ̀ sí ilẹ̀ amọ̀ yóò di pupa condition ni láfi mọ̀ wípé gbogbo irú ìtò ń ṣẹlẹ̀ sí bàbá wa yìí oríire tẹ́ ẹ ṣe ni wípé ẹ rí ìyá rẹ bí. alhamdulilayi. ìyá tí ò jàǹbá ọkọ rẹ̀ ìyá tí ò jàǹbá ọkọ rẹ̀. alibuyutu. leisa asasu ale asimanta awila hajara balili mare atun asoliha. ìkànnà ọ̀jọ̀gbọ́n ó ní tí a bá fẹ́ ṣe foundation ilé tó fẹ́ kó solid dáadáa. alibuyutu. leisa asasu ale asimanta. kì í ṣe pé kí wọ́n wá sìmẹ́ǹtì tó bá pọ̀ kí wọ́n fi ṣe foundation ẹ̀kọ́. awila hajara. kì í ṣe pé bókúta bá ṣe solid tó ní foundation ayé èèyàn ṣe fẹ́ solid. ó ní àmọ́ nǹkan ń pè ní foundation. balili mare atun soliha. obìnrin rẹ̀ lèèyàn lè fẹ́ tí ó fi ṣe foundation ayé ẹ̀ táyé àfi balance.
níjọ́ tí ẹ bá ṣe obìnrin fẹ́ sọ́jọ́ ni mo ní nínú tó ń da ayé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì láàmú ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó rìnrìn àjò ayé tí ò débi tí ń lọ bọ̀rọ̀ náà nìyí tó mú nínú obìnrin láyé ló fà ló jẹ́ pé ọba tó ní wá gan ó fún wa ní option wípé tó bá fẹ́ yìí tí ò da kọ́ọ́lẹ̀ wọn kì í rọ́jú fóbìnrin tí ò da torí pé tí wọn bá rọ́jú fẹ́ nǹkan mẹ́ta ni ó bàjẹ́ nú ayé ẹ̀. Allahu Akbar. bí wọn bá fóbìnrin tí ò da ó níbi tóbìnrin máa burú sí mọ tí wọ́n sọ pé kéèyàn máa manage ẹ̀ tó bá ti kọjá géèjì yẹn yìí tó kàn ní kéèyàn yọ ọ́lẹ̀ tí ò bá fẹ́ dẹni àná. Allahu Akbar. Alibuyutu laysa asasu ala asimanta awila hajara balili mariatu asaliha. àkọ́kọ́ ní tí ó bàjẹ́ nínú ayé ẹni tí ò bá róbìnrin fẹ́ láyé ẹ̀ ṣẹ́díńjọ́ tí àwọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ ìgbésí ayé tí wọ́n bá débi tí wọ́n lọ tí wọ́n ń sinmi yóò sì wà lórí ìrìn. La ilaha illallah. àkọ́kọ́ nu ni. ayé tiẹ̀ fúnra ara ẹ̀. ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ẹ̀yìn rẹ̀ ó bàjẹ́ torí gbogbo ọkùnrin tó bá ti fóbìnrin tí ò da obìnrin tí ò da yẹn ló máa bí ọmọ tó fẹ́ ṣẹ̀yìn rẹ̀ dèdí àwọ̀ bóun ṣe rí yẹn lọ́mọ tí ó bí ó ṣe rí èèyàn ò ní lẹ́yìn. La ilaha illallah. kò ní jọmọ tí ó rántí wípé òun fẹ́ ṣàdúrà fóbi ẹ̀. La ilaha illallah. ẹlẹ́ẹ̀kẹta ọ̀run èèyàn gan ò ní wúlò torí pé sori pé mankara fi ha sí dúníyà. àmọ́ wọ́n wà fílẹ̀ àkírọ̀ tẹ àmọ́ wà dọ̀lù sẹ́bìlà. ló fi jẹ́ kí anabi wa Muhammad nínú àdìsí kan sallallahu alayhi wa sallam. Sa'd ibn Abi Waqqas tó gbà wá. ani Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu. Sa'd ibn Abi Waqqas ló gbà àdìsí wa Olúwa bá yọ́nú sí. an rasulillahi sallallahu alayhi wa sallam. ó ní anabi Muhammad kíkẹ́ àtọ́lá máa bá ó sọ báyìí pé. arba'un mina sa'adati. ó ní nǹkan mẹ́rin kan wà fẹ́yàn láyé gbogbo ẹni tó bá ti ní ìkan nínú rẹ̀ tó máa ń sọ pé olóríire tó bá nawọ́ ẹ má ní o káwọ́ lọ́lẹ̀. wọ́n ní kí la kọ́kọ́. alimariatu sọ́ọ̀lìhà. alimariatu asọ́ọ̀lìhà. alimariatu asọ́ọ̀lìhà. njọ́ tí yàn bá fẹ́ mú tí ò bá ṣi nọ́mbà mú tó bá mú un tó yẹ kó mú tán bá ń pe olóríire o ó yẹ kó lè náwó báyìí. wasani. olóríire lẹni tó rí obìnrin tó dáa fẹ́. alimariatu sọ́ọ̀lìhà. sórí ẹlòmíì ń lo ayé bíi ipò ṣayéwá ó ṣayéwá obìnrin ló sì fẹ́ njọ́ tí yàn bá ti ṣe obìnrin fẹ́ yóò ṣayé lò. arba'un mina sa'adati. gbogbo ń tó lé tọ́wọ́ rẹ̀ ò tó yẹn njọ́ tó ti ṣe obìnrin fẹ́ gbogbo nǹkan ó ti sá fún ọ. alimariatu sọ́ọ̀lìhà. àná fi kọ̀nfàmù ẹ̀ bẹ́ẹ̀ wípé a ní nǹkan bẹ́ẹ̀ alimariatu. nínú tá a máa fi kọ̀nfàmù oríire yẹn ni wọ́n ní kí làkọ́kọ́. asọ́ọ̀lìhà. alimariatu sọ́ọ̀lìhà kéèyàn fẹ́ obìnrin tó dáa. wasani. ọ̀rẹ́ wo mú kejì wá. walimasikanu liwasi'un. kéèyàn ní ilé tó ṣe gbé tó ṣe fi hàn yàn pé èmi ni mo ní. wasalisu ẹlẹ́kẹta. alijaru sọ́ọ̀lìhù. kéèyàn ní alábàgbére. ẹlẹ́kẹrin. walimarikabule aniyu. kéèyàn ní nǹkan ọ̀gùn tó dáa gbogbo ẹni tó lọ jókòó ń bí kí ànábì ò ṣe kinní kan tánàbí wà láyé ẹṣin tó mọ́tò tó bá dáa jù ló máa gùn ànábì tó sọ pé mọ́ríkábùlẹ̀ hàní. walimarikabule aniyu. nígbà tí wọ́n fẹ́ ṣe tẹ̀fsírì yẹn kódà àfàwà àlùbáni ó ń sọ pé nǹkan sọ ń bẹ̀ ní àlàkáìlù àwọn ẹṣin tó dáa tó jẹ́ pé kò ní dìsọ́pù ìrìn àjò ayé yàn nígbà tí òde sẹ́sìn ayé òde òní mọ́ wọ́n á fẹ́ mọ́tò tó bá dáa jù lànàbì ogun. Range Rover ni rọwáwò ahamadu. Muhammadu ló gbà wá kí n wá fi sọ̀kalẹ̀ sórí gbogbo ẹni tó bá fẹ́ kẹ́yìn tòun náà dáa lóbìnrin tí ó rí bíi ti màmá wa alhaja mariama yìí Báńgbóyè yìí tí ó rí máa fún ẹ ní kóòdù 10 kan ibi tí mo fẹ́ sọ̀kalẹ̀ nù ni ìkan nínú àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n lárúbáwá òun ló sọ fọ́mọ rẹ̀ níjọ́ tí ń fẹ́ lọ ilé ọkọ ó wá ní ìwọ ọmọ mi mo fẹ́ fún ẹ ní kóòdù tí yẹn fi wáyé tí fi ṣẹ́kù níjọ́ tí ò bá sí. Inaki. torí pé máa gbọ́ mò ń bọ̀ wá kì í ṣe gbogbo ẹni tó wáyé ní ó ṣẹ́kù níjọ́ tí ò bá sí mọ́ o èèyàn wọ́n máa ń prógámù kéèyàn ṣẹ́kù níjọ́ tí ò bá sí mọ́ wọ́n máa ń prógámù ẹ̀ máa yé èèyàn ni ẹlòmíì gan wà láyé gan wọ́n ti gbàgbé ẹ̀ òkú ayé káṣẹ̀ wá sọ pé ẹni tó ti kú ọdún 10 tọmọ rántí ẹ̀ tẹ́bí rántí ẹ̀ ìwà ló bí ó wá pe ọmọ rẹ̀ ó ní ìnàkì fárakìtì bayitiki lẹ́dí mini wàhálà kìtì. wà á farabalẹ̀ dáadáa náà. ìnàkì
Farakiti baytiki lẹ́dí mi ni wọ́n harajiti. ó ní àkọ́kọ́ ní tí mo fẹ́ sọ fún ọ ni pé ṣé o mọ̀ wípé inú ilé tí wọ́n ti bí ẹ tí wọ́n ti tọ́ ẹ ló fẹ́ jáde kó yìí tó ń lọ yìí. Ìlà wákìrì lamútàrí fi. ó ń lọ sínú ilé kan tó jẹ́ pé ò mọrú nǹkan ń ṣe ń bẹ̀. Wákọ̀rí ní lamútàlá fi. ó ń lọ sọ́dọ̀ àwọn èèyàn kan àwọn kan tó máa bá tò tó jẹ́ pé kì í ṣe kó o ti bá wọn ṣe tẹ́lẹ̀ rí. Fakuni lahu amatan. Fakuni lahu amatan. kóòdì àkọ́kọ́ ni kó ní kúni lahu amma. Amatan. ó ní máa jẹ́ ẹrú fọ́kọ rẹ gbà láti jẹ́ ẹrú ní total submission fọ́kọ rẹ kó o gbà láti jẹ́ ẹrú àwọn èèyàn máa pè é lẹ́rú dẹ̀gbà bẹ́ẹ̀. Fakuni lahu amatan yakun laki abudan. ó ní tí tó o bá gbà láti jẹ́ ẹrú fọ́kọ rẹ ó ní yakun laki abudan. ẹ wá o kóòdì lọ̀rọ̀ yẹn ó ní ọkọ rẹ náà ó dẹrú fún ọ ọkọ ò lè dẹrú ìyẹn tó fẹ́ sọ fún wa ni wípé tó o bá ti lè dẹrú fọ́kọ rẹ tó o gbà láti lè ṣe gbogbo ohun tó bá fẹ́ táwọn èèyàn ń rí ẹ kó o gọ̀ tó o dẹ̀ sọ pé àgọ̀ yìí náà ni mo fẹ́ gọ̀ lọ́dọ̀ rẹ̀ ó ní tó o máa rí ni pé tí wọ́n bá jẹ́ ẹrú fún ayé àdẹ̀dẹ̀rú ọmọ tiẹ̀ náà. Fakuni lahu amatan. gbogbo obìnrin tó bá sọ pé mo gbọ́n lọ́dọ̀ ọkọ ayé àsọ pé òun gbọ́n lọ́dọ̀ ọmọ tiẹ̀ náà. Yakun laki abudan. èèyàn gbọ́dọ̀ gbà pé ẹrú ni mí kéèyàn ní total submission gbogbo ohun tó bá fẹ́ ni kéèyàn máa ṣe fún ìgbà pé gbogbo nǹkan tó bá fẹ́ ni kí n ṣe fún yẹn ni ó jẹ́ káyé gbà fọmọ tiẹ̀ náà. Wakuni ashaddan nasi lahu izama. ó ní ẹlẹ́ẹ̀kejì gbogbo obìnrin tó bá fẹ́ lẹ́yìn kúni ashaddan nasi izama. pọ̀ nínú ẹni tí ó máa gbọ́kọ̀ rẹ tóbi má rọkọ̀ rẹ sí kókéré ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ obìnrin yóò kàn wọkọ̀ ẹ̀ báyìí pé especially ayé tó ti da ayé ọlọ́làjú yìí ìyàwó mi kàwé jọkọ ẹ̀ lọ ìyẹn ni ò jẹ́ kó rọ́kọ̀ ẹ̀ pọ́nlé mọ́ yóò máa wò báyìí pé kò kàwé náà èmi kàwé jù lọ yóò máa wò pé kò lówó náà èmi lówó jù lọ gbogbo ohun tó ń wò tó ń jọ lójú yẹn kò tó nǹkan kan. Wakuni ashaddan nasi lahu izama. Yakuna ashadduhum laki ikrama. ó ní ìwọ máa bẹ fún ọkọ rẹ lẹ́ni tó jẹ́ pé yóò máa gbé tóbi ìwọ láyé fẹ́ wò déédéé ibi tó bá gbọ́kọ̀ rẹ sí láyé ó gbé sí tó bá wá yẹpẹrẹ tó dìránkì ẹ tó sọ pé kò jẹ́ nǹkan kan ní tí wọ́n náà kàn rí náà ní pé ayé asọpọ̀ ọmọ tí wọ́n náà bí ò jẹ́ nǹkan gbogbo ẹni tẹ́ ẹ bá rí lédi táyé ń kíra fọmọ ẹ̀ tán sọ pé máa wọlé máa rọra ìyá ló rà lánàá gbogbo ẹni tí wọn ò bá ra tiẹ̀ lánàá wọn ò lè tà fún lónìí ó kàn máa wòran ni tafakudu fi limodi aini wa anfi. obìnrin gbọ́dọ̀ lè jẹ́ kí ọkọ òun ṣàfẹ́kù àìda láti ojú ẹ̀ kò gbọ́dọ̀ rí ní tí ó jẹ́ ohun tó kù káàtó látọjú ẹ̀ lọ́dọ̀ ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ni kò dẹ̀ gbọ́dọ̀ gbóòórùn tí ò da látọ̀dọ̀ rẹ̀. Falatakun ainuhu minki alakobihin. Falatakun ainuhu minki alakobihin. mo ti tu látakun ainuhu minki alakobihin. o gbọ́dọ̀ jẹ́ kọkùnrin rí ní tí ò da látọ̀dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni o dẹ̀ gbọ́dọ̀ jẹ́ kó gbọ́ òórùn tí ò da látọ̀dọ̀ rẹ̀ mo ti tu ogun yẹn papọ̀. Fatafakudu liwakiti manami wàtọ̀ àmì. bẹ́ẹ̀ ni pé ọkùnrin ò gbọ́dọ̀ ní pírọ́blẹ́mù pẹ̀lú nǹkan méjì báwo la ṣe fẹ́ sùn àti báwo la ti fẹ́ jẹ kò gbọ́dọ̀ ní pírọ́blẹ́mù ẹ̀. tíyàwó rẹ̀ ń ṣe fún tó dijú báyìí tí ò dẹ̀ lè sùn ó ní mú gidigba a máa fa ìbínú Ọlọ́run. Fali ihtirasu bimali. nínú ta nínú ihtirasu bimali a gbọ́dọ̀ lè tọ́jú gbogbo tí máa ń jẹ́ dúkìá ọkùnrin. Wàlí ìrìn àwù aláhàṣàmì wà ìyáálì. gbogbo tó bá jẹ́ pé tá a ti mọ̀ wípé tá a bá kọlù ó lè mú ọkọ wa bínú àti àwọn fámìlì rẹ̀ ni a gbọ́dọ̀ mójútó. Wàlá ta sí yánà làwù amúra. Wàlá ta fúnṣì yánà làwù sírà. ẹlẹ́ẹ̀kẹsàn-án látàsí yánà làwù amúran ó ní bó ti ń lọ yìí ó ní má yapa ọkọ rẹ o. Ta sí yánà làwù amúra. gbogbo obìnrin tó bá yapa ọkọ rẹ̀ ayé àyapa ọmọ rẹ̀.
لا تعصين له أمرا ولا تفشين له سرا. eléyìí tó wá káàdì yẹn lẹ oní látẹ̀fùsíyànnà lahu sirran. má tún àṣírí ọkọ rẹ. gbogbo obìnrin tó wá sọ pé máa dójú tì máa jẹ́ káyé mọ ibi tó kù sí tó bá sọ pé ó dojú tì wọ́n á dojú tọmọ rẹ. لا تفشين. mọ́sánjọ́ ni mo ní obìnrin kan ló sọ pé òun máa gbadé ó lóun fẹ́ gbadé lórí ọkọ òun ìyàwó àgbà. obìnrin yẹn sọ pé ó lérí ó lóun á gbadé lórí ọkọ òun ó lórí ọba ni. ibi tí mo fẹ́ sọ kalẹ̀ sí náà nù ni ó lóun á gbadé lórí ọkọ òun. àwọn èèyàn wò pé ọ̀nà wo ni o fẹ́ fi gbadé lórí ẹ̀ ó ní òun á gbà ó wá kúrọ́ mọ́ ó kúrọ́ ní tí ò ṣe mọ́. ọ̀rọ̀ yìí wá lọ wá bọ̀ ọ̀rọ̀ yìí lọ ó bọ̀ ọ̀rọ̀ yìí lọ ó bọ̀ àwọn èèyàn sọ fún pé n tó ń ṣe yìí ó lẹ́yìn ó ní kò lè lẹ́yìn kankan ó ní kò lè lẹ́yìn. nígbà tí ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n lọ tí wọ́n bọ̀ wọ́n wá ní kí wọ́n gbadé lórí ọkọ rẹ̀ tí ń jẹ́ ọba. wọ́n wá gbadé lórí ẹ̀ tán ẹnìkan wá sọ fún un wípé a sọ fún ọ̀rọ̀ yìí ó lẹ́yìn ò gbà pé ó lẹ́yìn. ní tá a fẹ́ sọ fún ẹ ní wípé adé tó gbà lórí ọkọ rẹ orí ọkọ rẹ kọ́ ló ti gbadé ó ti gbà lórí ọmọ rẹ. látà. ọba tí wọ́n bá ti gbadé lórí bàbá ọmọ ò ní dépò ọba yẹn mọ́. látàfúṣìyànnà lahu sirra wàlà tàfúṣìyànnà lahu sirra. so nítorí bẹ́ẹ̀ òun náà ní pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lẹ́yìn màmá wa alhaja mariamu yìí in tí wọ́n ti rà nígbà tí wọ́n wà láyé ní abẹ́ ọlọ́run. abẹ́ ọlọ́run. alhaji wa chief lukman. alhaji wa chief lukman. aremu. bangboye. ọba tó ti wà pẹ̀lú yín látàná. ọba títí bẹ pẹ̀lú yín látàná. tó fi dèní. tó fi dòní. tó bá dọ̀la. tó bá di lọ́la. olúwa kó má kú lọ́dọ̀ yín. olúwa má lòun ò ṣe má lọ́dọ̀ yín. ọba táwọn wí yẹn kì í ṣọba tó ṣe fọkànbalẹ̀ sí. kì í ṣọba tó ṣe fọkànbalẹ̀ sí. ní a sọ pé ó ti dáa kò lè bàjẹ́. kó ti dáa kò lè bàjẹ́. àdúrà ni wọ́n máa ń ṣe sí. àdúrà ni wọ́n máa ṣe sí. wọ́n máa ń ṣàdúrà sí ni kì í ṣe pé a sọ pé kò lè bàjẹ́. la ya'manu makrullah illa al-qawmul khasirun. abẹ́ ọlọ́run. abẹ́ ọlọ́run. ọba tó wà lọ́dọ̀ yín. ọba tí ń bẹ pẹ̀lú yín. olúwa kó má kú lọ́dọ̀ yín. olúwa má kú lọ́dọ̀ yín. ọlá ní Muhammad. ọlá nabi. alhaji wa lukman. alhaji wa lukman. ẹ súnmọ́ bí. a panupọ̀ ẹ̀yin tẹ́wọ́ báyìí. a panupọ̀ Suratul Ala kan ni a máa ṣe. ọba tèmídìrí náà ni wọ́n ní. radiyallahu ta'ala anhu. wọ́n ní tí a bá ké tá a bá débi summa la yamutu fiha wọ́n ní ká yọ látó wa mẹ́kú ká sọ pé wa yahya. wọ́n ní láàyè gangan ni wọ́n máa fi dáyàn dúró bí wọ́n bá lóun mèrè sá tán fẹ́ da dúró nú ayé wọ́n ní summa la yamutu fiha wa la yahya. gbogbo ní tí ń lù tí ń dáhùn tẹ́lẹ̀ yóò máa lu kò ní dáhùn mọ́. àwọn yàrá máa wò yí pé ibo ni pírọ́blẹ̀mù yìí ti wá wọn ò ní mọ̀ yí pé wọ́n ti yọ jíà tó wà nínú mọ́tò rẹ̀. wọ́n ní ṣùgbọ́n tí èèyàn bá ti wá gòkè tó ti ga tẹ́lẹ̀ tá a tún fẹ́ kó máa ga sí wọ́n lè sọ pé summa la yamutu fiha wa yahya. wa yahya. abi ọlọ́run alhaji wa lukman aremu bangboye olúwa kó dákun àjíkí olú ẹ̀hẹ́n kápẹ́ lápẹ́dẹ́lẹ̀ ọlọ́run má dá yín padà sẹ́yìn. àmín. kó dẹ̀ má dá yín dúró sójú kan. àmín. ọlá àná Muhammad sallallahu alayhi wa sallam. ọlá àwọn ẹni ọlọ́run. àmín. ọlá ànábì. kí ogun akápanupọ̀ ẹni tó bá mọ̀ kájọ ká ẹni tí ò bá wà mọ̀ ìwọ máa dà níyàn tó bá ti dà níyàn fún wọn títí ẹ náà ti rí bẹ́ẹ̀ bismillahir rahmanir rahim. sabbih isma rabbikal a'la alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada walladhi akhrajal mar'a faja'alahu ghutha'an ahwa sanukri'uka fala tansa إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى نار الكبرى ثم لا يموت فيها ويحيى 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 قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة والآخرة خير وأبقى
إن هذا لفي صحف الأولى صحف إبراهيم وموسى. kápẹ́ ọba tó ní ìgbà á tọrọ ní. tọrọ ní. ọba tó ní ìgbà á tọrọ ní. tọrọ ní. ọba tó ní ìgbà á tọrọ ní. ọba tó ní ìgbà á tọrọ ní o. ọlọ́run dákun má gbàgbà lọ́wọ́ rẹ̀. wàtẹ́kìlá biha jẹ̀mí alhajat. amina. tutahhiruna biha min jami'i sayyihat. amin. watarfa'una biha indaka ala darajat. amina. watuballighuna biha aqsal gayat. amin. min jami'il khayrati fil hayat wa ba'da al mamat. amin. wala hawla wala quwwata illa billahi al-ali al-azim. ìwọlé bàbá wa àgbà alwa isul alami. adama Allahu hayatahu. bàbá wa fadilatu Sheik Buhari bun Musa. adama Allahu hayatahu. Ajikobi 1. adama Allahu hayatahu. Ọlọ́run kó jẹ́ kí a rí wọn pẹ́. amina. àwọn ni àwọn tí wọ́n upgrade wáàsí tí wọ́n sọ di ti gbogbo èèyàn ń gbọ́. Allah. àwọn ni wọ́n upgrade wáàsí tí wọ́n sọ di ti gbogbo èèyàn ń gbogbo èèyàn gbọ́. gbọ́. ó lójú àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wáàsí lánàá, ó lójú àwọn tí wọ́n ń gbọ́ oúnjẹ ta. àsìkò títí yín ni gbogbo ayé do ní wáàsí, kódà gbogbo junction gbogbo kínní kálukú náà wá ń gbọ́ wáàsí wọn nínú àwẹ̀ àti nígbà tí kò sáwẹ̀ gan. abẹ́ ọlọ́run bàbá wa Sheik Musa, bàbá wa Ajikobi 1 oníwàásí àgbáyé, Olúwa má jẹ́ ó bàjẹ́ o. àmín. jẹ́ kó máa dáa sí i. àmín. ọlá ní Muhammad sallallahu alayhi wa sallam. bisimilahi hawla wala quwwata illa billahi al-ali al-azim. ما في الحياة بقاء ما في الحياة ثبوت نبل البيوت وخاتمها تنهار تلك البيوت يموت كل البرايا سبحان من لا يموت يموت كل البرايا سبحان من لا يموت. ẹ̀yin àfa ọlọ́run san yín lẹ́san olóore. àmín. àmín. ó yẹ kí gbogbo àfa tí ó bá ṣe wá sí láyé tó bá bẹ̀yìn àfa níbi kan tẹ jókòó báyìí ó yẹ kọ́kọ́ wá wò yín pé ẹ̀yin àfa ọlọ́run ṣàánú yín. ọlọ́run ò kọ́ wọlé àìsírú ara rẹ̀ gbogbo ẹ̀yin àfa wa ẹ̀ ní ná kàtàkẹ́ tó rí mi. àmín. nínú àdúrà tá a fa mi kọ́kọ́ ṣe fún mi láyé nu ò ní ná kàtàkẹ́ tó rí mi. Allahumma àmín. ọlá bó ti sin mí ẹ mọ̀ pé tèmi di méjì ni ń sin ọ̀gá ń sì ń sin ọmọ ṣẹ́ dọ́bù iṣẹ́ lèmi ń ṣe dọ́bù sáfìsì àbí. akramakallah. mi bá jánásì fún ọ̀gá ní ìrọ̀lẹ́ o ọba dalẹ̀ ọ̀dàgọ́ bẹ́ẹ̀ tọ̀ òrùka sì tó túká lérí ìdúró náà ni ìdúró òun ní bí mí nísìnyí ọmọ kéwù lọ ṣe dáadáa bá fẹ́ jẹ́ èèyàn láyé má wulẹ̀ wóògùn à ń jójì súnmọ́ àfa dáadáa tọ́jú wọn kẹ́ wọn gẹ̀ wọn má jẹ́ wọn rán ní kankan tó ṣe sì wà sincere pẹ̀lú àfa rẹ má bàtà àfa rẹ jẹ́ lẹ́yìn bọ́ bàtà àfa rẹ jẹ́ lẹ́yìn tó bá ka gbogbo ayé òní rọ́nà lọ àfi tó bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àfa àti ẹ̀ lókun ẹ̀yin àfa wa tá a bá ẹ̀ ní nájà padà sí ibú. àmín. èyí tó ga jù lọ. Allahumma àmín. àjíkí abọ́dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilayi. ọlọ́run tí ẹ fọ̀nà mọ́ ọ́ èmi rẹ̀ ti ń bọ̀ nísìnyí yóò lé 25 years. ọlọ́run tó fọ̀nà mọ́ torí inú ẹni tó rí ìgbà lọ́wọ́ inú ẹni tí ń lò gbà lọ́wọ́ inú ẹni tí ń bẹ nú gbà ńlá jíkì yìí wa kò yẹ kó máa rántí pé òun tiẹ̀ ní ẹ̀jẹ̀ wá sí ọ yẹ kó pe eléré bíi mẹ́rin lónìí ni kí gbogbo ọmọ adún gbì gbogbo òṣùpá ti parí pàṣẹ lọ́kàn oṣù pàṣẹ ti parí kíní lọ́kàn àtàwẹ́wẹ́ sọ̀nbọ̀ náà padà kọrin ńgbọ̀ bá jọba dọwọ́ rọ̀lẹ́. àmọ́ ń bọ̀ ọlọ́run fọ̀nà máa àjíkí ẹ̀yin ẹbí àjíkí ẹ gbà pé ọlọ́run fún yín lọ́mọ rẹ̀ àwa abáyà wa ìyàwó Mariam abáyà náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìwọ obìnrin wàláhì tó bá ti gbà fọ́kọ rẹ̀ ọmọ rẹ̀ ò lè ráyè sí wá sí afá wa kí afá mi àkíkí nù lọ́ọ́ gbà fọ́kọ rẹ̀ gbígbà tí ìyẹn ẹlẹ́bà gbà
fọ́kọ wọn làwọn àjíkí fi ń ráyè ṣe lónìí o bàbá ní sàdúà fún ìyá ńjọ́ náà ìyẹlẹ́bà mo tẹ̀ ó sì tẹ̀ ìyẹlẹ́bà òun rí nǹkan ó sì ń pòórí ìyẹlẹ́bà ọmọ nǹkan ó sì ń pọ̀ mọ́ ìyẹlẹ́bà ọ jẹun ọmọ lójú ayé báyìí ó ìtún jẹ lẹ́yìn ń jẹ lẹ́yìn nísìnyí àbí ọjẹ lẹ́yìn. Allahu Akbar. lọ ṣe dáadáa sọ́kọ rẹ ìwọ obìnrin kọ́mọ rẹ ó rèrè ọ̀la àtọ̀tún lálò lọ ṣe dáadáa bọ́ ọ bá rí wọ̀ sí àwọn ọkùnrin la ní ká fi wọ̀ sí lu ẹ̀yin obìnrin ẹ̀yin lẹ́yìn gbọ́dọ̀ fi lọ wá àjọba lẹ́yìn lérí ni you are stupid èmi ò fẹ́ rẹ bí ọlọ́fẹ́ mi ọ̀gbù ìbájọ́ fẹ́ ra wa ni. janahani lilinsani. bàbá tèmi dire janahani lili insani níta kéwájú yín nù ni ìyẹ́ méjì ìní ń bẹ fún yàn àfàmì àkíkí ní padà bá yín lọ lé mọ̀ lẹ́yìn. wala sharafun lilmari gairi janahini. wàláyì àjíkí ọmọ ìyàwó ẹlẹ́bà lábẹ́kúta ìlú àfáàgbà ó bàbá ń wọlé ilà Sheik Tajul Adabi. bàbá tó ní ẹṣin nílé alágbọ̀nsí ọwọ́ amú ẹṣin ẹ̀ ńlọ wẹ̀ lódò lábàtà ọwọ́ bá àfáàgbà pẹ̀lú bàbá tó bí oníwàásí àgbáyé ṣé bàbá tó bí oníwàásí àgbáyé òun la rọ́ wàásí fún àfáàgbà ọwọ́ bá wọn ẹkú ẹ tún lọ yóò tún padà yóò tún lé ọmọ ẹṣin padà àfáàgbà wa ní kí ló dé ó ní ńlọ wẹ ńlọ fọ ìyá rẹ̀ yìí ni ó ti dọ̀tí mi bá wa ní kó tẹ̀lé wa lọ́mọ ẹṣin yìí bá tẹ̀lé wa ìní rí fọ yóò fẹ́ máa mọ mú ìyá rẹ̀ ó sì fẹ́ máa tàpá ó ní dínú àfáàgbà ni wọ́n bá ti pé yìí wọn ni ọmọ ẹṣin wá ní ọmọ ẹṣin sì ń bọ̀ lọ́dọ̀ àfáàgbà báyìí ó sì tẹ̀lé báyìí máa lọ lébi wọ́n ń sọ ìyá rẹ̀ mọ́ kó dúró de ìyá rẹ̀ ń bẹ̀ ó sì padà báyìí ọmọ ẹṣin sì ń lọ ó sì. janahani lilinsani. Tajul Adabi ọwọ́ ayé kò sí ayé wa rárá kọ́ wa ní ẹnì kan ò tó bẹ́ẹ̀ kó wa sọ pé mi mọ̀ kọ́ ní kéwú bàbá bẹ́ẹ̀ túbi tí Sheik Tajul Adabi ti kéwú ó tú ìdí Sheik Abdul Kadiri. janahani lilinsani. àníṣe ìyẹ́ méjì ní bẹ fún yàn. wala sharafun. kọ̀ wá sí iyì. lilmari. ọmọ adama ò lè rí yìí. gairi janahini. ìyẹ́ tí mo wí yìí òun ni feather ẹ̀ ń tẹ́ kàwé feather inú wọn dùn pé mo pè dáadáa ọba dáa tó kéwu kọ nítorí wọn ò dáa tó kéwu èyí tí ọba kàwé wọn pè feather wọn tó adúgbò yẹn ọba wé ẹnu tí èsì ti ń bẹ láàrin ẹ̀ náà ní feather ọ̀tàn fa ìyẹ́ méjì ní bẹ fún gbogbo wa yìí. awwaluha. o lè rí gíga o lè rí yìí o lè rápọ̀nlé o lè máa bọ̀ kílì ọmọ rọ bí ti ń rọ fún bàbá tèmi dire yìí o kò lè rí bẹ́ẹ̀. awwaluha zainu. àkọ́kọ́ nù ìyẹ́ ti ń bẹ fún yàn ní zainu àjíkí olú àǹgbóyè gbogbo ẹni olówó tí ó bá tọ́jú ẹbí ẹ̀ aláwo díẹ̀ gbogbo onípò tó dépò tán tó gbàgbé àfa tó ṣàìsùn tí wọ́n wọ hálùwà táwọn kálukú náà àwọn àfa kan tẹ ọlọ́run ń sekisa fáwọn olówó wọn náà nísìn àwọn àfa kan bẹ ní èyí tọ́lọ́run bá tì sí wọn nù wọn àwọ̀ hálùwà oṣù kan hálùwà oṣù kan láwọ̀ pẹ̀lú àwọn ọmọ yóò kọ́ ṣe ìgbà tí ọmọ yẹ ọmọ tó ní pẹ̀lú àwọn 34 èmi àfa wọn a máa jẹ 35 nígbò tí pé àwọn àfa tó ṣàánú wọn ti dà wọn nù wọn tọ́jú àwọn ni wọn ni wọn ní nákàlí mọ́ ọlọ́run wá ká àwọn tuntun lé wọn lọ́wọ́ wà ní mọ́kòndòrò àwọn náà wá pọ́n ogun àjọgbá obìnrin làwọn náà ní wọn abúra àwọn náà ṣe rògbòdò irùngbọ̀n sì kún ayé nísìnyí wọn wá sọ lé àmọ́ bí wọ́n fi nǹkan rà nítorí ikún púpọ̀ kìí ṣe tọ́lọ́ mọ́ yóò wá ṣe jiyàn rán wọn àpá wọn wọ hálùwà 31 days àmọ́ kí wọ́n 30 òun náà ní 31 tó wọn lè rí ẹ tọ́ ẹ fáwọn ní yọ wọn kọ́kọ́ lọ mú bí kékeré 5 million tọ́lá àwọn máa gbà wẹ̀
báyìí ti ń dọ̀sẹ̀ kọ̀ọ̀kan àwọn máa dún màálù bẹ́ẹ̀ bá ti fojú wò ti yín báyìí ẹ̀ tún padà kí padà tó ní ẹ̀ padà ni àwọn ọ̀yà kún alápàtà ẹ̀ àti tún pàtó ní ẹ wá gbé ẹ bá kówó síbẹ̀ lẹ́ẹ̀ nínú fáwọn tó sànù yín ni ọlọ́run sì yàn àwọn kan tì yín ó sì mọ́ bá yín náà. awwaluha zainun. ọbẹ̀ kọ́lé ọkọ̀ mọ́sálásí àdúgbò bàbá rẹ̀ òfin góòlù síbẹ̀ ọwọ́ akọ́lé tiẹ̀ ọjọ́ oní góòlù ó kú tán wọ́n yìnbọn wọ́n para wọ́n torí góòlù. awwaluha zainun. aláwo de gbogbo ẹni olówó ẹ̀ ń bọ̀ ní sinimá fi ilé ọ̀gá tóun ṣe tán kélé tí mẹ́mbẹ́ yóò tó débẹ̀ mọ́ ní ẹ̀sẹ̀ rí nǹkan báyìí sówó tí wọ́n nìkan wí kọ́ lulẹ̀ yìí àbówó gbogbo yín lẹ́sẹ̀ títí báyìí ni ló ṣe jìnkò èyàn ò lè nàgà bó o gbé àgà gan ojú rẹ̀ ò lè rí tí ń bẹ́ẹ̀ nù lẹ́mọ̀ ẹsẹ̀ wà ní ikú mọ́ ni. mo wọlé barista ọlọ́nkọ́ kẹ́kọ́ gẹ̀ bó ti kọrin tó da sáyé tó ilé géètì tán máa tì máa wùjọ́ mo lọ ṣe wá sí mbẹ́ wọ́n wá sí géètì ilé àwa wọlé báyìí kò sí gateman tí ó pè no get back kò sí ma barista nílẹ̀ ọ̀gá yìí kọ̀sẹ̀ tí ó lé wa kò lè lé wa nínú sàárè mà ó parí bí ti yín náà ó ti rí nu gbogbo tó kówó òlu jẹ tẹ̀ ń pera yín lólówó gbogbo ẹ̀yin tẹ́ ẹ palẹ̀ mọ́ owó stéètì wàláì kò sí gómìnà kan tó ṣe é rí lẹ́yìn gómìnà lọ́rin ọlọ́run yóò san lẹ́san àtàwọn ọmọ ẹ̀ gómìnà lọ́rin ọlọ́run san lẹ́san àtàwọn ọmọ ẹ̀ ó tọ́jú wa púpọ̀ tọ́jú wa gan gbogbo ọ̀nà wa tìǹnìǹnì ọlọ́run san lẹ́san. awwaluha zainun. afọ ọlọjẹ yìí ń dọ ń tẹ̀lé ọ ní ń fà mí èmi ò sì gbà yá ń wí tinú mi tán ẹ̀yin àfa ọlọ́run bá wa ṣàánú yín àkọ́kọ́ yẹ́nì bàbá tèmi dire Zainun ọ̀sọ́ni. wa akhiruha quwwatun. èyí tó kẹ́yìn òun sì ń jẹ́ agbára inú yẹ́nì ìyẹ́ méjèèjì ni lọ́mọdé wa ń lò. fajanahu Zainun wa abuka. ọ̀tàn ọ̀sọ́ àkọ́kọ́ lára rẹ̀ náà ní bàbá rẹ̀ bó ló ṣe bàbá rẹ̀ irú oúnjẹ wo ni bàbá rẹ̀ ń jẹ ọmọ ìyá mi ti ń gbọ́ wá sí Buhari Musa lábẹ́kúta lẹ́nu irú aṣọ wo ni bàbá rẹ̀ wọ̀ ṣé bàbá rẹ̀ dùn rí bí bàbá rẹ̀ ọba dùn rí ayé rẹ̀ ọ̀dà. ebe èèyàn ní raṣọ ẹ̀yọ̀ fún bàbá rẹ̀ bàbá ti ń kú lọ ètò raṣọ ẹ̀yọ̀ pé àwọn ọjọ́ wọjá nàmà yìí níṣẹ́ bàbá aṣọ ẹ̀yọ̀ tọdún yìí nìyí jánàmọ yìí àwọn ọjọ́ àtẹlẹrí àwọn pátá nílùú táwọn ti ń sẹyọ ya gbogbo àwọn ọjọ́ wo jánàmọ bámbám ni kọ́ra àwọn rà fọba wọn ọba wọn náà ṣe rí paramu òun náà wọ́sọ ẹ̀yọ̀ ebi káàlì jẹ́ náà kí jánàmọ ò lè kún kún ó lè lọ́ba nú ẹ̀ ni. wajanahu alquwwatu yahummuka. àbá àjíkí ìyá kejì àjíkẹ́ olú ìyá kejì òun ni kíni ìyá rẹ̀ nù kúwà agbára lòun ìyá ni o ìyá ní gbàjẹ́ nítorí ọmọ ẹ̀ ìwọ ìyàwó wa láti lóyìnbó gbàjẹ́ nítorí àjíkí ọlọ́run ò ní bí ọ lọ́ọ́ gbàjẹ́ nítorí ẹ̀ ní wọ́n bá ti ń bọ̀ láti ìta ìwọ náà ṣe ẹ padà. wajanahu alquwwatu yahummuka. bàbá tèmi dire wàláyé mi ò lágbára púpọ̀ ìyàwó kan náà mo ní wàláhì làzim ẹyọ kan péré mo wá sọ fún mo ní kádàrá ọlọ́run lé tó bóyá ọlọ́run lé pé kí n fẹ́lẹ̀ kejì àmẹ́ni ó níyàwó kan yéè ìyá ní fi ń jẹrẹ ìyàwó rẹ̀ ló fẹ́ràn gbogbo àwa ta níyàwó kan ìyàwó wa la fẹ́ràn ìyàwó jẹ wá àfikọ́ lọ́wọ́ gbọ́n ìyà kúrò lára ìyàwó jẹ̀yàn ẹni ọba wa níyàwó méjì ìwọ fẹ́ràn èrè ara rẹ nu bọ́kàn bá láwọn àwọn ọmọ òun wọn bí ma ń London òun lọ tọ́jú ẹ̀ ebo ti tán bẹ̀ tẹ́lẹ̀ ọ̀dàbọ̀ lọ́njáde ọ̀dọ̀ òun dáadáa kékeré tó ṣe fẹ́ ọ̀yà máa pàmpọ̀ òun gbogbo nǹkan yìí dùn lára tiẹ̀ ó ti lò yí òun dáálà ṣe jẹ́ gbogbo tó rù kú ò lè ń dè mọ́. abẹ́yọ̀ kan táwa gbé ha yìí yé ọlọ́mọdé ají àgbẹ̀yìn ni torí gbọ́ báyà wọn ní ọ̀kan lè lọ London nínú àwọn ọmọ ọ̀kan lè wà ń Cairo ọ̀kan lè wà ń kínní wọ́n ti mú yàwó lọ wọ́n ti fẹ́ yàwó
bọ́ba wa bí wọ́n yà obìnrin dájú gan ń bọ̀ wájú yín nù wọ́n ti kọ́kọ́ wò yín mà ẹ̀ ń ṣe tẹ̀síwájú lọ́wọ́ ń gbà náà ọlọ́run ó gbà gbọ́ntẹ́ ń bá ń tọrọ náà lọ́wọ́ ó gbà àti ẹ̀dúgbò lọ́wọ́ ọlọ́run èyí tọ́lọ́run tún gbà yín náà àdùkẹ́ náà wọ́n ló bí ma wẹ́rẹ́ náà mo wá ní wá sọ fún yín lásùbà kẹ́ tó di pẹ́ jáde wọ́n láwọn ti ṣe tíkẹ́ẹ̀tì mi àwọn ti ṣe gbogbo ẹ̀ wọ́n lọ́ ọmọ yìí kí wọ́n bá wọn tọ́jú ọmọ yìí wọ́n ní ìyàwó wọn ní kò ní ìyá láyé ìyá tiẹ̀ ní ọ̀bá lọ àmọ́ gbà tó kọ́kọ́ wá níyì bẹ́ẹ̀ bá fọwọ́ sí ní o ẹ máa gbọ́ nǹkan bẹ́ẹ̀ bá fọwọ́ sí ní o wọ́n ti ra tíkẹ́ẹ̀tì àwọn àgbẹ̀ tán bá fọwọ́ sí ní o oṣù kan náà ni ẹ fún mi lóṣù kan insha Allah wọ́n padà wá alẹ́ wọ sálẹ̀ má bọ̀ èèyàn dáadáa gbàdúrà èèyàn wa dáadáa ni wọ́n lù àbí èèyàn so ti kí àwọn afáwa gbà. Ẹ jókòó wọ́n ní ẹ jókòó bá a fa abadé bá a bá dọ̀rọ̀ dúró dandan ni àmọ́ bolówó bá dé a máa sọ̀rọ̀ lọ kò sí tó bẹ́ẹ̀ kọ́ mọ̀ fún wa lówó tá a bá ti tán. bí bàbá bá wá nítọ̀ mo yọ̀dá rẹ máa lọ ọ̀tán bàbá tèmi dire bí ilé ti ṣe jàǹjà tó yàrá ká àwọn alájí nìkan nù lé bí bàbá bá wá dúró ń bá kó nì báyìí pẹ̀lú tẹ̀sùn báyìí bí lè bá wa kọjá wọn kì í ẹgbẹ́ alájí ọlọ́wọ́n gbàdúrà yín bọ́ àwọn sẹ́yìn gbúrò àwọn ará bí pé wọ́n bẹ dáadáa wọ́n bá wa ní síwájú ẹ̀ wọ́n pé eléré ibú ọwọ́ kò wọ́n nìkan nù lé. wájàná olùkùnwàtú ìyàwó múkà. àníṣe àjíkí olú ìyẹ́ agbára ìyá rẹ̀ nù ìyẹ́ ẹlẹ́bà wáyé ọ̀làyèrè ẹlẹ́bà wáyé ọ̀sàyèrè ìyá ẹlẹ́bà wáyé ha ọ̀tẹ̀nibà fọkọ ẹ̀ ọba òfọkọ ẹ̀ ọgbàgbàmára irú ìtọ́kọ̀ wọ́pọ̀ nu obìnrin tó lè gbàmáláyé lónìí. tọkọ fi wá ṣàdúrà fún ìyàwó ẹ̀ pé ìwọ lọ bá kọ́kọ́ lọ ni èmi bá kọ́kọ́ lọ ni ọ jẹ wọn ọmọláyé ó sì jẹ ó tún wá jẹ bí ọba tún sí mọ́ ẹ wá wò 10 years remembrance fẹ́ràn ìyá rẹ̀ dákun jẹ́ ìyá rẹ̀ ọmọ wù ọ́ fẹ́ràn ìyá rẹ̀. fàlíyàwó tukhbiruna anil amsi. bàbá wa tèmi dire ẹ̀rí òní ọkùnrin yìí ni tó mọ ní ikọ̀ yìí Sefiu ọmọ oko ọmọlúwàbí èèyàn èmi rẹ̀ jọ pàdé ní Abidjan èmi ó ṣe wá sí òun ọkọrin l'Abidjan mo wá ní ń bọ̀ náà ni ọwọ́ kí mi nínú létí ń gbé yìí kọ́kọ́ kọrin díẹ̀ fún mi wàláì ó sì jókòó rí fún mi ní sì ń kọrin fún mi lóòótọ́ inú àwọn olórin dáadáa nu àwọn ọmọlúwàbí ọmọ oko nu mo fẹ́ràn oko tó fún rẹ̀ ọmọ oko ó ti wá di bàbá ó ti kúrò lọ́mọ oko bàbá oko lọ́kàn báyìí ẹjẹ́ òjòkó ń bi tá a ti rówó gbà lọ́wọ́ ẹ̀ báwọn náà Sefiu ìbátan ni bí ẹ bá ti pa àwọn àfáà mi ń bẹ yàn yín wáyé pé èmi nìkan mọ wà níyìn ni ìbátan bó ti kọrin fún mi ní yàrá mi l'Abidjan ìbátan ni ọkọrin yàn yín àmọ́ lọ́wọ́ mú jọ́tọ̀ ẹ lábẹ́ ní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ̀rí gbogbo wọn ò jìnnà sáwọn àfa gbogbo olórin tẹ rí yẹn wọn ò jìnnà sáwọn àfa torí pé kí wọn lè máa rí tọ́sọ́nà wọn ò bá súnmọ́ yẹn àfa wọn ó sì nà kò sọ́gbọ́n torí wọn bẹ nínú ayé fẹ́ràn wọn wọn ń wẹ̀ nínú ayé ń bá wọn gbómi kaná ayé ń bá wọn kóná gbogbo ẹ̀ ni wọ́n bá wọn ṣe. bàbá wa wọ́n bá sọ àfa àlẹ́ lóhun nìkan ọgbọ́n tèmi ọ̀dà ní tí mà mo fẹ́ pé méjì àmọ́ mo fẹ́ràn ìyàwó mi púpọ̀ torí tí n bá ní káì yóò sì káì ní ti ń ṣẹlẹ̀ tí èèyàn fẹ́lẹ̀ kejì nù ni. bọ́ọ̀ bá níyàwó làákàyè ní kọ́lọ́hún ogun ọkọ lè máa fi kọ̀ǹtró wọn káfẹ́ méjì káfẹ́ mẹ́ta káfẹ́ mẹ́rin náà lọ́lọ́run ní afẹ́ kò pé afẹ́ márùn ẹ wá wo wàhálà tí ń bẹ ń bẹ ẹ wo fìtínà tí ń bẹ ń bẹ àwọn bàbá wa jọ wọn àná àwọn fẹ́ kọ́dà wọn tó fẹ́ tayọ àlà gbogbo àwọn ajára eléwédú sífáwé ẹlẹ́ran ẹgbẹ́ àwọn bàbá yẹn ò yọ owó kù lára wọn mẹ́rin sì ń bẹ nínú ilé tòun ti bẹ́ẹ̀ náà wọ́n lo hayatu wọn ẹ̀rí wọ́n lọ ọ̀dọ̀ àlè àwọn àyà àti ilé ó sì mà àwọn wọn ní bú wọn tán bá dé àwọn ìyàwó ilé ò ní bú wọn ẹ ti dé ẹ káàbọ̀ bàbá ti sin ni àwọn kò ẹ ti dé wọ́n sọ bẹ́ẹ̀
àsọdọ̀ olórí burúkú yẹn lè mọ́ lọ jòkó sí àwọn ìyàwó ọ̀sọ́ bẹ́ẹ̀ lọ́jọ́ káwọ́ ọmọ wọn tò ní káráyé lò báyìí ìwọ obìnrin lọ tẹríba fọ́kọ rẹ ntọ́ bá mọ̀ nípa ọkọ rẹ má yìí pọ̀ mọ́ kọ́mọ rẹ ó lè jẹ́ èèyàn gbogbo àwọn bàbá yìí àgbàmára làwọn ìyá wọn ní láyé wọn fi dáa lọ gbàgbà mára afọ ọlọ́jẹ́. fàlìyàwó tukhbiruna anil amsi. bàbá wa àfa àwọn tèmi dire òní yọmọ wa júwe àná òní júwe àná lọ́dọ̀ àwọn àfa wa pé wọ́n ṣayé eré lẹ́fi dùn rí báyìí. wàgàdà tukhbiruna anil yawmi. ẹ wá wo ọ̀la òun ọmọ wa júwe kí ni rí yọmọ wa júwe òní. walibanuna yakhbiruna anil akibatil walidi. àjíkí olú ọ̀wárí ọmọ wa júwe ǹjẹ́ bàbá àwọn dá léyàn àbí ọ̀dá léyàn ọmọ ní ọmọ júwe ọmọ ní ọmọ júwe pé bàbá àwọn láti bọ̀ tán àbí ọ̀ láti bọ̀ tán ọmọ ní ọmọ júwe àjíkí ọwá ń júwe fún gbogbo ayé lónìí pé ìyá ẹlẹ́bà wáyé eré ọ̀sáyé eré àdúrà tí bàbá rẹ̀ gbà fún wọn ọlọ́run ní kò sẹ́ lára ìyá ẹlẹ́bà látòrí ẹ̀ jókòó yìí 10 years remembrance à ń sì rántí bọ́lá wọn bá gbàdúrà ìyá ẹlẹ́bà ní kí lọ́ọ́ kan mọ̀ kan pẹ̀lú 10 years remembrance kan alọ́lọ́run ké ọmọ ọlọ́ọ̀ tó sí àsí gbogbo nulẹ̀ ó pe àwọn èèyàn tiẹ̀ ó sì pa àwọn èèyàn tiwọn náà àwọn múra jà ń kolokolo wọn dìde wọn ń wé igbólójú kálukú bẹ́ẹ̀ dín kí wọn bẹ́ẹ̀ wọ́n fa wọn dà yín lóhùn ẹ̀ka ọ̀sà ẹ̀ka ọ̀gá wọn tí ó sì kọ́ ní tíjókòó wọn ń gbé mínà wọ́n sì ya wèrè wọ́n gbé kálukú dádì kọ́ yẹn wọ́n gbé dádì náà ní wọ́n gbẹ́sẹ̀ sókè wọ́n gbọ́ kálukú náà ta ló fẹ́ bí wọ́n. falahamdu bada hamudi ilahi. tala bá tún dúpẹ́ mú lẹ́yìn tá a bá dúpẹ́ bọ́ lọ́wọ́ ọba tán ìyá wa lọ́kàn. wala àjíkí olú gbogbo bàtọ́ ọba láti yẹ lẹ́bà máa dúpẹ́ àjíkí dàkún fi fóònù nílẹ̀ náà mo fọlọ́run bí ọ dàkún. wala alhamdu bada hamudi ilahi. ẹ̀yin àfa ẹ máa gbọ́ àwọn àfa. wala ashukiru fi madala ayami. àjíkí olú gbàngbóye lẹ́yìn tó bá dúpẹ́ bọ́lọ́wọ́n ọba tán pé ọlọ́wọ́n ọba mo dúpẹ́ òní ń wáyé mo ráyé wá òní ń gbọdún ẹni rẹ lóní ó bì mí bàbá rẹ lóní ó bì mí òjò fìtàn búlẹ̀ òjò fìtàn játijàti lẹ̀ kémi ọmọ wọn wá inheriti ìtàn tí ọ̀dà bàbá rẹ lóní ó bì mí ìyá rẹ lóní ó bì mí tó bá wá dúpẹ́ fún wọn tán wala alhamdu. wala alhamdu. ìyá ló kù tó dúpẹ́ fún. kanat ummu salihatun li zawjiha. ẹni bá ṣe pé ìyá tiẹ̀ ìyá tó bí sáyé ọlọ́run ní kó jẹ́ ìyá rẹ̀ fún bàbá rẹ̀. aw qanitatun li zawjiha. ẹni bá ṣe pé ìyá tó bí sáyé ọlọ́run ní ó jẹ́ ní tó ṣe pé ń tẹríba fún bàbá rẹ̀. aw hafizatun lil ghaibi li zawjiha. ẹni bá ṣe pé ìyá rẹ̀ tó bí sáyé ọlọ́run ní kó dáhùn náà lójú pé ìyá àwọn ò ṣe ṣìnà wọ́n paramọ́ wọ́n ṣọ́ abẹ́ wọn fún bàbá tó bí òun. aw karamatun li zawjiha. àbí ìyá tó bí sáyé ọjọ́ ìyá tó ṣe pé ń pọ́n bàbá rẹ̀ lé lójú rẹ̀ tóun náà wò pé ẹ wo màmá mi wọ́n máa pọ́n àwọn aláàjì lé gan o. aw tayyibatun li zawjiha. àbọ̀lọ̀ bá ní kọ́dọ̀ lójú pé ìyá tó bí ọ sáyé orí kò ṣìnà ń tẹ̀lọ́kọ rẹ̀ ni gbogbo nǹkan ló fi tẹ̀lọ́kọ ẹ̀. aw sabiratun li zawjiha. àbí ìyá tó bí sáyé ọwọ́ ajóbìnrin kan tó ṣe pé ó ṣe sùúrù pẹ̀lú ọkọ ẹ̀ ntóbìnrin lè fi gbádùn ayé láyé ìyàwó wa from London àfi kó ṣe sùúrù pẹ̀lú ọkọ ẹ̀ bọ́ ọba ti fẹ́ ń tọ́ da ìwọ nìkan kó o ní bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin bàbá fẹ́ ìyàwó tó da àfi tọ́lọ̀ ń bá wa sọ àwa nìkan ká ní ṣé àmójúkò ni. àmójúkúrò ló fẹ́ o Ṣẹ́gbọ́n. ẹni fẹ́ gba jùmọ̀ lọkùnrin àmójúkúrò ló fẹ́. ṣe é gbọ́ báyìí ṣe ń gbọ́ bàbá oko ṣe ń gbọ́ báyìí agbára orin lẹ́ ń gbọ́ wọn o ó mójú kú òyànyán ni níbi alayédè lónìí kọ́dà wọ́n bá bùn ìyàwó rẹ ní àyà tó ti pẹ́ ẹyọ kọ̀ọ̀kan lónìí nínú ọkùnrin tó pọ̀ láyé lónìí bàbá ní gbogbo wa 100% ẹ wá wo 95% márùn péré lókun lẹ̀ tí ó fẹ́ rán àyà 95% àwọn obìnrin náà ní àyà ni àgbákò ni wọn ò gbọ́dọ̀ rí
wọn ò gbọ́dọ̀ rí àwọn obìnrin náà ti á mọ̀ òun wọn kó ta yìí níbi reception wọ́n ní wedding reception àwọn èèyàn sọ di naked competition nígbà tí èèyàn ń bọ̀ reception oní reception tó wá la aṣọ láti sàlẹ̀ báyìí déyìn nítorí reception kí ló ń bá bọ̀ wọ́n ní ṣé hòhò ni wọ́n fi ń polówó mbẹ̀ ni bẹ́ẹ̀ nítorí kábàárì náà ni ẹ̀yin àfa wàláyé ẹni ọba lówó kọ́ fẹ́ yàwó mẹ́rin obìnrin pọ̀ ńlẹ̀ wọn ò sì rẹ́ni fẹ́ wọn àdánwò wa ṣẹlẹ̀ wọ́n wá rún mi mọ́ bí mọ́tò wọ́n wá yẹ pé bí pati wọn làwọn wà dé bí mọ́tò ni àwọn Sefiu àwọn òrí kankan yẹn ti ń kọrin lọ́wọ́ tó ń gbájú mú dá sí irú ọmọ oko ló ń kí yẹ àwọn sì ń rún bí kíní mọ́tò spíkà wọ́n sì ń rún wọn bẹ́ẹ̀ àwọn sọ̀bìrà tó lè sàóyìnà. kí ló dé táyé fi wá rí bẹ́ẹ̀ a wá rí pé obìnrin pọ̀ ju gbogbo wa lọ́nìí lọ́lọ́run fi ní ẹ̀fẹ́ masina wasulasa waruba. àmọ́ gbà tó wá ní fàyè ní kébé tó aláta dìlú fàwáhídà tá n lè ṣe déédéé ẹyọ kan tá a fẹ́ ká lè ṣe déédéé ni ẹyọ kan tẹ́lómi nílé ó lè mọ́ sùn dùn ẹ̀ lọ́sẹ̀ kan ọ̀sẹ̀ kan ó lè mọ́ dọ́dọ̀ ẹ̀ yóò sì mọ́ gùn ta gbọ́dọ̀ tó a fẹ́ rí déédéé ṣe níjọ́ àlùkìyámà ǹjẹ́ mọ́tọ́lọ́hún owó yọkàn sa èmi bẹ́ẹ̀ mi ti wo ni ẹ̀yìn afa fíìwù tèmi ni pé bóyá yọkàn wò ká yìí àsan pé tiẹ̀ gbà pé mi lọ́lọ́hún yín ẹ̀ sì ń gbàwẹ̀ àwọn eléyìí sì gbà dáadáa àwọn eléyìí sì kírun dáadáa bóyá onítọ̀ mo yá fi yín dé àmọ́ pé yóò jọ́ jì sẹ́ wa bóòlù àlùjánnà ó ti á kún o bóòlù àti fẹ́ ṣe bóòlù àti fẹ́ ṣe ọkùnrin dáadáa yìí ni àfa bàbá tẹ̀lé ọkùnrin yìí kọ orin amóni Islam ni wọn rántí o kọ rẹ mọ Oriyomi o ṣeun Oriyomi o ṣeun orin nu bí ọ̀sẹ̀ méjì náà bá níbo la ń lọ ọ̀sẹ̀ méjì báyìí tí ń béèrè rẹ̀ nu mọ́tò sọ́sọ́gbó kọ́ la ń lọ mọ́lọ́mọ Oriyomi ń tiẹ̀ ìjẹ́jọ́ mọ́lọ́mọ Oriyomi ń tiẹ̀ ń kọ́ àṣà pàdé lónìí Oriyomi nù àjíkí ọ̀fẹ́ràn fọ́tò bí fọ́tò níbí mo sì fẹ́ kí tètè máa lọ létorí àwọn àfa àjíkí máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ní kọ́ ọjọ́ mọ́ rí sáwọn tó bí ọ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ní kọ́ ọmọ rírì oore ìyá rẹ̀ nínú gbèsè ayé rẹ̀ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wàláyé ọpẹ́ ni ẹ wo Kùránù ó ní wa wassayna li insani bi walidayhi hamalati ummuhu wahnan ala wahnin wa fisaluhu fi amayni anishkur li wa liwalidayka ilayya al-masir ẹ wọlọ́n. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa wassayna al-insana biwalidayhi. Wa wassayna al-insana biwalidayhi. Ẹ̀yin tẹ́ wá bá àjìkí olú tẹ́ wá bá pé lónìí ọ̀rọ̀ ni wa wassayna al-insana biwalidayhi àṣàsọ́ọ̀lẹ̀ àti sàsọ́ọ̀lẹ̀ fáwọn èèyàn biwalidayhi nípa òbí yín méjèèjì ìyá àti bàbá bọ́n bá ń jẹ́ ńtọ́ da bí ìyá rẹ̀ ọba jẹ́ ńtọ́ da ó lè ránu Ọlọ́run bọ́n bá ń wọ ńtọ́ da bí ìyá rẹ̀ ọba wọ ńtọ́ da ó lè ránu Ọlọ́run bọ́n bá ń gbé bí ó da air condition fẹ́ sí wọ́n ó fi yá sínú ilé yìí jẹ́ lágbára dáa ni òjò ń kán lè yà lérí ńbẹ àwa lọ wáyé re àwọn ọmọ ṣe bẹ́ẹ̀ fún ọ Ọlọ́run ẹ ṣe dáadáa pẹ̀lú àwọn tó bí yín ẹ rìnrìn rí ẹ sọ̀rọ̀ rí nípa wọn ẹ kẹ́ wọn ẹ gẹ̀ wọn ìyá tó bí yín nù ni kó tó di gọ́vnà ìyá tó bí ọ̀nù kó tó di mínísítà ìyá tó bí ọ̀nù kó tó di honourable ìyá tó bí ọ̀nù kó tó di senator àwọn olè ayé là ń kà á lẹ̀ wọn àwọn olè ayé wọn palẹ̀ mọ́ gbogbo Nàìjíríà pátá àmọ́ bí Nàìjíríà ń lọ nísìn wọ́n ń pè ń tọ́sẹ́kù nípa para wa kálẹ̀ dínkù díẹ̀ gbogbo ǹdọ̀ wá jẹ́ láyé ara ìyá ló ti jáde wá bí àná bá sẹ́yìn rẹ̀ ń jọ sí ǹjẹ́ ó di gọ́vnà bọ́ bá sẹ́yìn rẹ̀ ǹjẹ́ ọkọ̀ rúlé tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ ra gbàdí tẹ́nìkan ọmọdún tẹ́ ń sẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn gbé agàgàn kò lè rí yín èé ṣe bẹ́ẹ̀ bá sì ń wá nǹkan á rí yín
ẹ lọ ẹ débẹ̀ tán dé ẹnìkan ò rí yín mọ́ àwọn àfa wa máa ṣe mọ́ àwọn àfa Senegal lókùtà ìwà ń bẹ̀ ládùúgbà àwọn àfa Mali ọlọ́run ọkọ̀ yín láyé yìí. ووصينا الإنسان بوالديه. a ti sàsọ́lẹ̀ fún yàn nípa ìyá wọn ẹ tọ́jú ìyá yín ọmọ mi àtúnkì gọ́vnà Lawali ọlọ́run kọ́ kẹ́kọ́ gẹ̀ nígbà tí ń bẹ gọ́vnà Kwara State tí ń bá ń bọ̀ báyìí tó bá dé ìsọ epo lọ́dọ̀ ìyá ní ọ̀kọ̀ọ̀kọ̀ lọ ìyá tó bí yóò wá fọwọ́ ru epo báyìí tí gbogbo ìyẹn tẹ̀lé gidigidi àtàn yóò wá fọwọ́ rẹ̀ yóò fi ru epo báyìí nù bàṣíà yóò wá la báyìí yóò wá kíìsì ìyá rẹ̀ nídìí ọjà ń di epo bó ló ń ṣe ìyá tiẹ̀ alẹ́ lómi ọ̀fẹ́ wọn mọ̀ pé ìyá òun ni. ẹ wá wojọ tí ìyá ẹlẹ́bàá ti lọ ọdún kẹwàá ìyá ẹlẹ́bàá tún wá ń ṣayé nísìnyí bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ìyá ẹlẹ́bàá la tún pariwo yìí. hamalati ummuhu. ìyá rẹ̀ lóyún rẹ̀ ìwọ mínísítà. wahanan ala wahane. gómìnà ìyá rẹ̀ lóyún rẹ̀ ọmọ ìjọ náà ọmọ ntọ́dà ọmọ ntọ́jẹ ọwọ́ àní lórí ọ̀lẹ́ àtọ̀lẹ́ ẹni ọlágbára kọ̀ alágbára mọ́ torí pé ìwọ dénú ẹ̀ Ọlọ́run fẹ́ sa ọjọ́ sí kun ẹ̀. wàfi sọ́ọ̀lù fi àmẹ́ni. àwa bí ọ̀sáyé tán wàfi sọ́ọ̀lù fi àmẹ́ni. ó tún wá fún ọ lọ́yàn ọdún méjì ẹlòmíín mú lọ́dún méjì àtààbọ̀ afa ọ̀yàn ni náà làwọn baba wa rí tí wọ́n fi ránjú wọn jọ́ náà tí gbogbo ẹ̀dùn wandi àwa la fà á títí tọ́yìn èdè rí kodò báyìí ọ̀yàn fẹ́rí kan lẹ̀ tán kò dìde mọ́. anishkurili. ọlọ́dẹ anishkurili àdúpẹ́ fún mi ìwọ ọmọ ọpẹ́ òun làjí kí olú ni wọ́n ń dún lábẹ́ kùtà lónìí pé mo dúpẹ́ tí ìyá mi bí mi. anishkurili. ọlọ́run ní ìwọ ọmọ o sì dúpẹ́ àjíkí ọ̀ya pé alihamudulilayi kọ́ fọwọ́ ẹ̀ bọ́jú. alhamdulilayi. anishkurili ìwọ ọmọ o sì dúpẹ́ fún mi Ọlọ́run. wàlíwàlídẹ́ka ilayal masiru. dúpẹ́ fún mi Ọlọ́run kò tún dúpẹ́ fáwọn méjèèjì tó bí ọ ọ̀dọ̀ mi lẹ́ ń padà bọ̀ gbogbo yín ọlọ́lànú yín olówó nù yín àfáànù yín ìmáàmù ọmọ kéwù àfáà gbogbo yín ẹ̀ ń padà bọ̀ lọ́dọ̀ mi alágbára ọ̀lẹ ẹni tó lè wò hàn tí ó kó ohun tọ́lọ́run ṣe lọ́wọ́ ẹ máa tanra yín ẹ̀ ń bọ̀ lọ́dọ̀ èmi Ọlọ́run. أو حافظات للغيب لزوجها يأثر أثرها على بنينا. ìní ti ń ṣẹlẹ̀ lára yìí kí ni gbogbo wàhálà tí ẹlẹ́bàá ṣe ń wá ń ṣẹlẹ̀ lára yìí kí lónìí gbogbo ìdààmú tí ẹlẹ́bàá dààmú fọ́kọ ẹ̀ gbogbo wàhálà tí ẹlẹ́bàá wàhálà fọ́kọ ẹ̀ ń wá ń ṣẹlẹ̀ lára àwọn àjíkí lónìí àwọn náà wá aráyé lò yìí àjíkí ní lọ ní wọ́n mọ̀ pé òun ní lọ yìí nígbà táwọn àbí táwọn ti ń jẹun tó dé àwọn yẹn sì ń jara wọn lẹ́kan náà àjíkínù bẹ́ẹ̀ ni àwa lọ́wọ́ wá wàhálà ìyanu ni ìwọ ọkọ ìwọ ń ṣe tiẹ̀ kalẹ̀ torí àwọn ọmọ nísìnyí ni gbogbo obìnrin ẹ sáré ọ̀la kalẹ̀ fáwọn ọmọ yín ẹ sáré ọ̀la kalẹ̀ fáwọn ọmọ yín ẹ má rò pé ẹ rí dùnú lára ọkọ àrò ọmọ ni ẹ fi dùnú yín sí àwọn ọkọ aburú o nígbà tá a bá rí pé owó tún dé níṣẹ́ àtúnfẹ́ mi ọkọ mi tún wá burú yóò wá gbé ìyá gbálé ọmọ gbá mọ́mí nìyálé ọmọ àwí mọ́mí ìwọ ẹ káàbọ̀ òun náà ní ẹ ńlẹ̀ mọ́mí mo ní kí ẹ má pè mí mọ́mí mọ́ àbíta ló ní sọnù òní kọ́ má gbé ọmọ mi mọ́ ní gáàkì níwájú ẹ̀ yìí ìyálé níbi ìdérí ìṣòro yìí ẹ̀wọ̀n tọkùnrin ń dálẹ̀ ọgbà ẹ̀yìn ọkùnrin èmi ò sí nínú yín o àmọ́ bọ́lá mo ti ṣe ń jálè kí àmọ́ ọmọ yìí kéwù. wá fil hayati ummina. nígbà tí yà ń sẹ̀mí. innaha muti'atun li zawjiha. ìyá ẹlẹ́bà ọ̀jẹ̀ nìkan nínú obìnrin kọ̀tayọ̀ àṣẹ ọkọ rẹ̀ kọ̀tayọ̀ àlà ọkọ rẹ̀ ìyá ẹlẹ́bà ìtẹ̀lé tọkọ ẹ̀ bá wí ni. fàfàzàtì fawzan azima. òun lọ́wọ́ àfa èrè yìí àjíkí gbàgbóyè àjíkí olú ọmọ ìyá ẹlẹ́bà ńlọ́wọ́ àfa ayé tóun rí lòlónìí ìyàwó ajẹ́rì láwọn èrè tó tóbi kílè dè náà òun ni gbogbo bí táyì bá bọ́ sílò ní tẹ́ ẹ̀rọ wọ́n nà síbẹ̀. faqala nabi. anagba Muhammad wa wí báyìí. alimaratu saliha. anábìrin obìnrin dá lóòótọ́ níbo lobìnrin dé táwọn kí wọ́n dé ìjọ tá a bá dé tí ọba ti sóbìnrin bẹ́ẹ̀ kò lè dùn bẹ́ẹ̀ dá kílọ̀bù lẹ̀ bí òsóbìnrin bẹ́ẹ̀ kò lè dùn tọ́lá àmọ́ wo haranharan ni àmọ́ bí wọ́n bá ti ń bẹ láàrin wa ojú wo sì tutù ọ̀rọ̀ àwọn olórin náà ni wọ́n bá ń kọrin
irú àwọn Sefiu ọmọ oko yìí èmi fẹ́ wo àyàwó lọ́fẹ́ dẹ́rù àwọn Sefiu mọ́ bí wọ́n ti kó tiwọn wájú ni òun náà lọ́mọ kó ló ń bọ̀ ló ń jó tí wọ́n mọ̀ kó ló ń bọ̀ ló ń jó àwọn tó ń náà máa ti ṣe báyìí. Alimaratu saliha. Alimaratu saliha obìnrin dáa púpọ̀ obìnrin yáàyè púpọ̀ obìnrin dáa púpọ̀ inú ilé obìnrin dáa ká fà wọ́n lọ́wọ́ obìnrin dáa kéèyàn ojú kòkó rẹ̀ rìn sí yẹn báyìí obìnrin dáa ta ní bí ẹ bá ṣe pé tọmọ kí ló ń fẹ́ fún obìnrin ṣe òun tọ̀hún ti ya wèrè tí wọn ò lè wò sàn obìnrin yóò máa sọ̀rọ̀ nu yàrá ó sì máa dààmú nu pálọ̀ honey what do you say láyà ọkùnrin ó sì dààmú nu pálọ̀ what do you say lóbìnrin wífà ibi tó bìnrin dáadé tọ́lọ̀ ń gbá ilé wọn lọ́wọ́ tó gbogbo tẹ́yìn ọmọ wa kí pàtìpàtì obìnrin ọmọ sọ fún mi pé màá rí sẹ́ẹ̀ ẹ ní sùúrù ẹ fún mi lọ́tún la màá rí yóò sì lọ kan lẹ̀kùn sínétọ̀ lóòótọ́ òun ló sì dá kalẹ̀ yìí sir please I want to see the senator àwọn tó wọ́n gbé ẹ ní appointment pẹ̀lú wọn á ní yes yóò sì wọlé gbogbo tẹ̀yìn wá kiri yóò sì sọ láàrin ìṣẹ́jú márùn ọba ti ṣẹ́jú sí senator tó ṣẹ́jú tí òun náà ń wá pé no problem madam you say I will do it I will see what I can do àwọn senator wa ọlọ́run ó jẹ yín yanjú alikiyama ń bọ̀ wọ́n máa sọ̀rọ̀ nígbà tí wọ́n gbádùn ọmọ gbọ́ ni àwọn sí ọ̀tà kan àwọn senator wa nù àwọn olórí ibú tá a kó bẹ́ẹ̀ nù ṣe ẹ̀ wá gbédè ni ṣe bẹ́ẹ̀ gbédè oh I will see you tomorrow I will see what I can do èwo tún ni ẹ àwọn senator wa wọ́n kóra wọn dà sẹ́sẹ́ house of assembly àní wọ́n ńgbà téèyàn gba 29 million each senator 29 million iṣẹ́ kílẹ̀ ń ṣe ń bẹ̀ ẹ wá ní wo òrówó òṣìṣẹ́ san ẹ wá lọ́nà wa ó da ńbọ̀ lọ́nà ó ti da ńbọ̀ lomi ó ti kárí ńbọ̀ ní iná ó ti ṣiṣẹ́ 29 million ẹnìkan ṣoṣo omi ó sì ní wí kankan bẹ̀ tí ẹ lọ́dún mẹ́jọ bí ó ti máa sùn ni yóò sì gbowó jọ̀hún ajíkí máa bọ̀ bọ́bá rí po ní sẹ́ńgì tó mú wa kó bàtà méjèèjì wá sáìsì kan náà là ń lò sáìsì kan náà ni mo ti kẹsẹ̀ bọ́ bàtà rẹ̀ nígbà mo délé nulẹ̀ rẹ̀ àfùsù lèmi náà sì máa lò ìní wa ìyàwó má bọ̀ ọlọmọsàjọ da fún yàn àmọ́ bí ẹ máa wà ń gbọ́ gbogbo olúwa yìí náà bá níyàwó èèyàn wà yín kò ní rí yín irú àyè kí ló wá yẹ kó o fẹ́ ni ó wà àdúrà dàjàre ọ̀dọ̀ àwọn àfáà ló yẹ ká ti rí tó ṣe rò kò tó wá yọ mo ní ìfẹ́ dọ́là ó sì fún mi yẹn nígbélé ilẹ̀ lọ́wọ́ o ọba owó ni ìyàwó rẹ̀ mú wá ìwọ ìyàwó lọ jókòó torí ìyàwó ni ìwọ ta ló fẹ́ sọ̀pọ́tì àjíkí ẹ bá mọ́wọ́ àdúrà ńlẹ̀ ọlọ́rin Sefiu dà bàbá oko má bọ̀ wá bàbá oko nu sọ̀pọ́tì ọ̀rẹ́ rẹ̀ owó dà bàbá rẹ̀ ni lóòótọ́ ni kò sí àrùn ojú ni kì í sàrùn nu Oriyomi gbogbo ẹni wọ́n gbà ọlọ́run ti sáyé ti yín dáadáa ọ gba gbogbo ẹ̀ nísìnyí sọ ọgbọ́n báyìí. Allahu Akbar ọmọ orúwó gbà gómìnà ọmọ pè ọ́ head of state ọmọ pè ọ́ minister ọmọ pè ọ́ senator ọmọ pè ọ́ gbogbo kí ni wọ́n máa rọ fún ọ.